ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نسألك الهدى والتقى والعفة والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أرحب بكم من جديد إلى برنامجكم برنامج يا طالب العلم وهو برنامج علمي شرعي ثقافي أسبوعي يتجدد بالخير في كل يوم الخميس من الأسبوع نسأل الله جل في علاه الذي جمعني وإياكم في هذا اللقاء أن يجمعنا جميعا في الفردوس الأعلى مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا لن يدعو وفون الله أشي الصلاة فوق النبي محمد صلى الله عليه وسلم لا دا الصلاة كبا وراء إلى النبي أتيا وصحابة أتي بقبا وينتي وبات لنا ودشان الله محمد صلى الله عليه وسلم تتيو في بعد يجوي بين دي القيامة أتوكرا وكابو سي برنامج يا طالب العلم أبلا وبا وجل في علا باتين جوكوي ألونجو كبا فالباركة سيو أنبيرو يبين تام شاكوية ونبيا واللقاءات وهذه الجلسات ونكما لوريما وراوني مما أما لوريما وإرشادات وتوجيهات ونصائح ووصايا من العلماء الكبار قديما وحديثا ونكما لمور والفات وانتلو káàmà gbéyẹ̀wò láwọn ìjókòó yìí ká lè máa mọ̀ pé ojú ọ̀nà tá a wà àwọn kan ti tọ́ síwájú wa ojú ọ̀nà yẹn báwo làwa náà sì máa wá gbìyànjú tí ó ké bá ti máa ń kó tí al-allamatul imam fulan ibn fulan wal-allamatul imam al-humam al-mujaddid fulan ibn fulan bá ti máa ń kó tí wọ́n yẹn kí wọ́n náà wá tàn máa pé èmi náà fẹ́ dàbí lágbádá mo sì fẹ́ jù wọn lọ Ọlọ́run sì bẹ́ fún wa o. Àlùbáríkà ìmà oríire tí ń bẹ lára ìmà
àánú Ọlọ́run tí ń bẹ lára mà tí yàn fi máa rírò àwọn orí báyìí sí ọlọ́mọṣá fún àwa náà kọ́lọ́n fi mà náà kò fi ṣe wá ní àǹfààní. barnamaju ya talib al-ilm aṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ tó pọ̀ àmọ́ bí tá a wà gangan ni à ń sọ̀rọ̀ nípa ìgbìyànjú àwọn àfáà tó ti lọ fi rihlati fi talab al-ilm lórí kí wọ́n ó sì gbìyànjú à ń jáde kún lé àwọn wá ìmọ̀ lọ pẹ̀lú ká sí ìrìn àjò. ẹ má gbàgbé pé bí tá a ti ń bọ̀ látòrí àwọn ànábì Ọlọ́run bí jáde tí wọ́n kú láwọn ìlú wọn tí wọ́n wá ìmọ̀ lọ. ká gbà pípa dọ́dọ̀ àwọn sàhábà aṣọ àwọn díẹ̀díẹ̀ nínú wọn tí wọ́n kú nínú ìlú wọn tí wọ́n gba ìlú mi lọ torí pé wọ́n wá ìmọ̀. ààrẹ ni ó kó Mọ́kà máa lọ Mádínà rí bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ààrẹ ni ó dídì lọ rí rárá nǹkan mẹ́ka Jábìr ibn Abdillah tó sì máa máa rìn àjò oṣù kan nítorí hadithun wahid. ó gbé ní àjò láti Madina ó sì lọ sọ́dọ̀ Abdullah ibn Unais kí ló lọ rí wá hadith mélòó ẹyọkan ọlọ́run ṣàánú àwa náà láfi wá bọ́ sórí àwọn tabi'un àwọn alfa àwọn tabi'un àwọn tó wá lẹ́yìn wọn orí ibẹ̀ la wá tàbí wá débi tàdé lónìí. àwa sọ̀rọ̀ ń pa Baqi ibn Makhlad wọn la sọ ní ọ̀sẹ̀ tó kọjá àtàwọn tó jọrú wọn bẹ́ẹ̀ kíyàn gbìyànjú nítorí ọ̀rọ̀ mọ̀ títí wá ẹ̀fà wá ó délù tí ń wá àfà lọ oníjọba aláàfọ́ gbọ́dọ̀ kọ́ yàn kí ó máa wá disguise wá ṣe pọ́ ló ti wá sí wá sí bí oníbàárà kò ṣe bí afọ́jú o àmọ́ ṣe bí kíni ṣe bí oníbàárà ń ṣe bí oníbàárà bàtí wá ń ṣe bí oníbàárà ìlànà bí oníbàárà yẹn ni ó fi wá sọ́dọ̀ àfà al-Imam Ahmad ibn Muhammad ibn Hanbal rahimahullah tó fi ké gbogbo kí ó tó kí ń jọ́nà náà. Baqi ibn Makhlad orí ẹ̀ látòtú gbá wọn tàà tún fẹ́ sọ lónìí. Ọlọ́run ṣàṣàánú àwa náà kó fi mọ̀ kẹwàá. Lidhalika ya talib al-ilm ìrẹ́ tó ń wá ìmọ̀ la taqul qad dhahabat ahwa'uhum gbogbo tá ń ká ń pa àwọn àlùfáà yìí mẹ́jọ dẹ́rùbà ọ́ ṣe bí sì lè ṣe báyìí kullu man gbogbo ẹni tó bá ti ń rìn lójú ọ̀nà kan aláì ó débi tí ń lọ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ ó kàn lè pẹ́ ó sì lè ṣe kí ni ó dẹ̀ lè yá lidhalik tí wọn náà bá ṣáà ti kú ò ní sabilu talab tó kú ò lójú ọ̀nà àwọn wá ìmọ̀ sáàmà wà wọ́n kú ò lójú ọ̀nà yẹn ibẹ̀ náà ni ó máa rìn ibẹ̀ náà ni ó máa wà ó wá wà ń bẹ́ àti bí ọdún kan tí mo mọ̀ ti délé kí ó yí kò mọ̀ yé mi máa lọ mọ́kún bẹ̀ mọ́ wà ń bẹ̀ mọ́ wà ń bẹ̀ àwọn tí wá lò bí ọdún méjì báyìí kí ní yóò mọ̀ tí yé ìmọ̀ rí bẹ̀rọ hakadha al-ilm Yorùbá náà sọ̀rọ̀ kan tó dá Yorùbá ní ìjọ ta bá gun òkè kọ́ la máa ń kan ọ̀run ẹ tó bá lóun fẹ́ gun sánmọ̀ yìí lọ nísìn ṣé bóyá sọ́ọ̀nsì sí ìṣàdí ọpa ẹ̀ lókè sánmọ̀ síbẹ̀ ni bí ọkọ̀ bẹ̀rẹ̀ ìfà gbogbo tí ó bá gbé stẹ́pù kan ní ọkọ̀ gbé náà ayébẹ̀kọ́ yóò wá gbé ẹlẹ́kejì yóò wá gbé ẹlẹ́kẹta ẹ wo plane tó máa ń bára ẹ̀ lókè ayébẹ̀kọ́ kí plane tó lókè bó ní ó ti bẹ̀rẹ̀ ilẹ̀ bá kí plane tó dókè tó wá wà nílẹ̀ àkọ́kọ́ sá eré kan náà tó wá fẹ́ gun plane àkọ́kọ́ máa slow a máa bí àtó ń warm wọn àkọ́kọ́ rí fásitì pọ̀ bí tán bá pàkì ẹ̀ sí bá ti kó gbèrò tán ni o àmọ́ turn lọ direction tàbí tó fẹ́ fò lọ bá tí wà lọ́nà direction yẹn àmọ́ ara rìn lọ ọrùn pé wọ́n ti ní akọ́ ara mọ́ lọ díẹ̀díẹ̀ báyìí ara mọ́ lọ díẹ̀díẹ̀ kò tí fò lókè o mo ló wà ilẹ̀ ó ń palẹ̀ máa ṣe kí ni ẹjẹ̀ mọ́ á ti fò tí ara mọ́ lọ nílẹ̀ àmọ́ lọ wo bí wà tí wà mọ́ nígbò nílò báyìí tí ó tó tọ́ mi ènìyàn gan bá ń sáré bí tó ti ń rìn lọ ìwọ́gbà ọgbà ẹni plénì tó mọ́ kọ́lé ohun kọ́lé mo ti sáré jùlọ yìí ni ìbẹ̀rẹ̀ plénì nìyẹn o àwọn lọ slowly àwọn lọ tó bá yá kàn mú eré kan
la ilaha illallah ilé àsápajúlé onídìfò akàn mú eré ẹni tí wà gbáyọ akàn lọ ní yá tó bá ti mú eré yẹn ó ti fẹ́ fóònù yẹn but ilẹ̀ rẹ̀ ló sì wà sí wà mọ́ ní táyà ó ní táyà tí a mọ̀ sáré yẹn lẹ́rẹ̀ tí a mọ̀ lọ tó akọ̀ dẹ́kọ́ akọ̀ gbẹ́ni sókè ni wọ́n bá gbẹ́ sókè báyìí gbogbo ẹni tó wà ní plane máa fílẹ̀ pé kìí ṣe gíní jẹmọ́ gbogbo ẹ̀rà ọ̀nà wọ́n ṣe àwáyé Abdulsalam sá barakallah so akọ̀ gbéra tó wá gbéra báyìí gbogbo àwọn ẹni tó bá wà nínú plane wọ́n máa ti announce fún everybody pé everybody lo seat belt ó ẹlò belt yín ó torí pé kí n tó bá ṣe gbéra yẹn ó máa gbẹ́nu sókè báyìí sọ̀kẹ́ báyìí ló ṣe ń bọ̀ láti lẹ́lẹ̀ tó wá jẹ́ fò báyìí akọ̀ gbẹ́nu sókè báyìí ó ń gòkè lọ nìyẹn a máa lọ tó bá ti wá ń súnmókè tán a máa balance díẹ̀díẹ̀ a máa balance a sì wá wà báyìí tó bá ti wá dókè tán a máa lọ bí a sì máa lọ bí tó bá ń lọ nìyẹn. láti ẹ̀kọ́ orúkọ dẹ́dá àbáti àrùn kọ́ ló nínú tírà kan tá ń pè ní Tarikh Turath al-Arabi tí a Dr. Muhammad Fuad ń sọ̀rọ̀ ń pa Baqi ibn Makhlad kí la pé Baqi ibn Makhlad àwọn abẹ́ sọ̀rọ̀ ìrìn àjò tí Baqi ṣe sọ pé ọ̀tọ̀ ní tá fi sọ̀rọ̀ rẹ̀ ń pàdé Imam Ahmad a ní Baqi ibn Makhlad al-Qurtubi alayhi rahmatullah wọ́n ló ṣe ní àjò méjì kan nù gbèsè ayé ní àjò mélòó méjì ẹni àjò àkọ́kọ́ ma wú bó ti rí ó ṣe ní àjò àkọ́kọ́ ìlà Misr wala Egypt wa Sham wala Sham wal Hijaz wala Hijaz náà wá ní Hijaz yẹ ló kó gbogbo bí tá ń pè ní Mẹ́kà Madina ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú Saudi Arabia ní Hijaz kó sínú jọ náà pọ̀ àwọn àmọ́ ní Saudiya tá àmọ́ lónìí níjó ló ṣe di Saudiya kò pẹ́ ìgbà tí àwọn alu Saudi gbàjọba ní Saudi Arabia aṣó di Saudi Arabia albayanu wa dẹ̀ gbogbo tá ń sọ ẹni sí ọ̀rọ̀ tí ò tí pẹ́ bí ṣe kí lágbójọ́ mọ́ ò tí pẹ́ ó ṣe ń lé 100 years díẹ̀ ní pé 150 years kì pé 200 years bọ́ ti lé díẹ̀ níjọ́ ní ìlú pé 100 years àwùjọ táwọn ìlú tí Saudi tí Mẹ́kà ti wà àwùjọ tí Madina ti wà bọ́ gbogbo àwọn àsìkò Ànábì sallallahu alaihi wasallam àsìkò àwọn sàhábà àsìkò àwọn tabi'un àsìkò tí ìmọ̀ tí iná mọ́lẹ́sẹ̀ ń jó tí àwọn àfún ní hadith tí wọ́n spread káàkiri ayé àwọn àgbà yẹn tán bá bẹ́ rí fà sí àwọn ìlú yẹn Hijaz náà mọ́ pé ìlànà wọ́n gbójọ ma Hijaz so wọ́n ní Baqi ibn Makhlad al-Qurtubi alayhi rahmatullah wọ́n ló sí ní àjò méjì àkọ́kọ́ ń bẹ́ ó lọ Masr wa Sham wal Hijaz wa Baghdad gbogbo ìrìnàjò yìí talaban lil-ilm talaban ìmọ̀ níwá o kí lánú wájà máa ìmọ̀ ló wá kò wá nǹkan mi kò wálé ayé la talaban lid-dunya wa innama qama bi hadhihi ar-rihla talaban lil-ilm ìmọ̀ ni ọ gbogbo ìlú tó lọ ẹ̀ àwọn ní ìrìn àjò ọkọ̀ yẹn imtaddat ar-rihlatu al-ula 14 aman wọ́n ní ìrìn àjò àkọ́kọ́ tó nílọ gbòlú tá a sọ yìí tó kú ìlú rẹ̀ tó di Masr ó di Sham ó di Hijaz ó di Baghdad wọ́n lórí gbogbo orin yẹn for complete 14 years 14 what? ọdún mẹ́rìnlá ẹgbẹ́ ó kú òǹdó kẹ lọ 14 years ẹni kò rí mọ́ bó ṣe ń kó nínú ìlú ilé ló ń gbàgbé ilé lọ bó ṣe ń kó nínú àtúwọ́gbà afárádé kan tó wá bí kan àtún lọ síbẹ̀ afá kan tó wá bí kan àtún bó ṣe ń káàkiri nìyẹn ó dẹ̀ fọ́ di 14 years rìn Allahu Akbar ìgbà tí ó wà ní ẹlẹ́ẹ̀kejì tó parí aláwọ̀kọ́ yẹn tó wálé tán tó wálé tó jókòó díẹ̀ tó ń wó àrùn tó ń wò lọ èmi tó ń wá ìmọ̀ lọ tó bá tó kú nlé ìgbà tí ó kú nlé tí ó mọ ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì wọ́n bá ń tún ka ó dọdún kejì tó lọ ó dọdún kejì tó lọ ó dọdún kẹta tó lọ ó ti lọ́dún 5 bẹ́ẹ̀ ó lọ́dún 6 bẹ́ẹ̀ ó mà ti lò pé 10 ó lò 15 years ó sì lò another 20 years tọ́lá bá ń lẹ̀lẹ̀ ẹ̀lì lákùn mélòó náà lọ́jọ́ orí rẹ̀ táà tí ń ka 34 years tó fi ń wá kíní káàkiri ìwà ìmọ̀ tó fi ń wá ìmọ̀ ya akhi qawwi himmatak
lọ́jẹ́ kí himma tí ẹ náà kó dìde báyìí himma ẹ̀ jákó ṣe kí ni jama kó dìde ìwájú wọ́n mọ̀ wọ́n pé kí mi náà kí o 2 years kéwé ìwò lọ́n sọ himma tí ìwò lọ́n sọ ṣe kí o kọ́kà sí olímọ̀ fún ọgá àfà gbó lọ́wọ́ rẹ̀ ká dáwà pò yóò lọ fẹ́ ìyẹn kọ́ ní mọ̀ wọ́n ní certificate tàbá fún ẹ̀yẹn ó ní mọ̀ tó ní innamal ilmu wal ilm innamal ilmu wal ilm wal ilmu alladhi wal ilm huwa ilmu al-kitabi was sunnah al ilmu qala Allah qala rasuluhu qala sahaba tí ó lè mọ̀ yẹn tán ni wọ́n mọ̀ kú ní orí ẹ̀ ni wà wá hatta yanqata al-umr orí ẹ̀ ni wà wá hatta yanqata al-umr ó ń wádìí alùkùránì ó mọ̀ wá máa alùkùránì ìtumọ̀ alùkùránì ó ló mọ̀ wá tí sẹ́mi ilé òfin tán ọ lè máa alùkùránì tán débi tó wà mọ̀ súnà Ànábì wa Muhammad tán débi tó wà mọ̀ maqalatu sahaba fa ara'uhum wa aqwaluhum bó bá mọ̀ gbogbo táwọn sahaba ọ lè mọ̀ tán ọ mọ̀ wá ní nítorí bí gbórú ní àjò táwọn afá yìí ní káàkiri nìyẹn wọ́n ní tó ti rìn lọ́nà wọ́n mọ̀ discover pé àwọn tó ti mọ̀ kíní kan ibi tó ti mọ̀ kan tán ó tún mọ̀ kí afá kan náà ìmọ̀ kan tún bẹ lọ́dọ̀ àwọn tí mọ̀ yìí náà yóò tún mọ̀ wáyà afá yìí náà yóò máa wà lọ má gbàgbé o gbogbo rẹ̀ tó káàkiri gbogbo alẹ́ yìí má gbàgbé pé ibi tá a pẹ̀lú rẹ̀ ní Andalus wọ́n Andalusi gbogbo yìí wọ́n káàkiri gbogbo ilẹ̀ ayé yọ wá fẹ́ gbọ́ mi pàbàkì Ibn Makhlad gbogbo ìrìn àjò tó ń rìn káàkiri yìí kana yarhalu mashiyan ala qadamayhi ẹsẹ̀ ní fi máa rìn ẹsẹ̀ àwọn èèyàn ń gúnra kúmíjọ́ náà wọ́n ń gún ẹṣin ẹsẹ̀ ló ń fi rìn káàkiri gbogbo ayé kí ní wá káàkiri ìmà òun náà lọ́yìn sọ fún ara rẹ̀ Baqi ibn Makhlad alayhi rahmatullah ó ní kullu man rahaltu ilayhi famashiyan ala qadamayya ó ní gbogbo àfáà tí mo ṣe ní àjò lọ rí bá lọ wá ìmọ̀ lọ́dọ̀ wọn ẹsẹ̀ bí méjèèjì mo fi lọ bẹ̀ wa kullu man sami'tu minhu fil buldan ó ní gbogbo àwọn àfáà tí mo lọ lú tí mo lọ ń gbọ́ kéwú lọ́dọ̀ wọn káàkiri fil buldan láwọn ìlú ọlọ́kan òjọ̀ kan mashiyan ala qadamayya ẹsẹ̀ bí méjèèjì mo fi lọ bẹ̀ ẹsẹ̀ qala tilmidhu Abu Abdul Malik Ahmad ibn Muhammad al-Qurtubi ọmọ kí ó rẹ̀ wá ní kana baqitu tuwalan oníṣẹ́ rí àfá àwọn táwọn yìí ká mọ́ parọ́ tara wa àfá àwọn iṣẹ́ yàn lásán ó ní qawiyan jaldan ala al-mashi ó léyàn tó ga tó strong tó lẹ́mìírin púpọ̀ ni wọ́n lam yura rakiban dabatan qattun ó láàrin wọn kan gbọ́ra kúmí débi tí wọ́n gùn ẹṣin rí wọ́n gùn nǹkan àgùn rí mutawadi'an ọlọ́wọ́ tí wọ́n ní ìtẹríba mulaziman li huduril janaiz kan tó máa gbọ́ pé nìkan kú ni wọ́n débi janaza rẹ̀ àmà tí ó kẹ́ni kẹ́kú àwọn ìjẹ́ kan sí lẹ́yìn àwọn haula'i humul ulama haula'i humul ulama afá ij'al himmataka annaka tatlubu al-ilm hatta yanqati'a umruk yóò jẹ́ pé irú èmù tó ní irú zeal tó máa wà fún ẹ lọ wà zealous lórí pé ó fẹ́ wá ìmọ̀ yìí tí sẹ́fẹ́ ó fi tán ni ọgbọ́n ni àwọn ìbá sọ gíní kan wọ́n ní àkékù ní kéwù kí láwé àwákú sí ni mọ̀ ọmọ wá ní ọlé wá tán ó ní bí wọ́n wẹ̀lú bí tó lọ wẹ́ kí ó gé ẹ̀rùn náà fi wá mọ́tọ́rọ́ sáà kíkà wá lò 2 years kan 2 years kí lọ́wọ́ bí kọ́ ẹ̀yìn bá ti wá lò 2 years tán òmákàn ní mọ́ lọ sí nǹkan míì tọ́ ọkàn wà ọ́dàbí ẹni tó gbá lé kí ó kọjá níjọ́ táwọn àfáà bá ń sọ̀rọ̀ ọ̀gbọ̀nà ọ̀ lẹ́nu ọ̀rọ̀ mẹ́rọ wọ́n náà èèyàn kan ní ìrìnàjò aláwọ̀ how many years ẹlẹ́kẹ̀jì how many years pápọ̀ rẹ̀ jẹ́ mélòó lọ́jọ́ orí mélòó lọ́jọ́ orí hákẹ́sẹ̀ lọ́yìn mi tí mọ́ mọ́ sọ àwọn àfáàdà ní ẹ̀ wọ́n mọ̀ wá káàkiri wọ́n mọ́ sí kí lápéjọ mọ́ wọ́n mọ̀ wá káàkiri a ń pẹ́ nìkan ní Abu Hatim kí mú kí Abu Hatim agbáfà Abu Hatim ar-Razi Aqidatu ar-Raziyyin tí a lò ní Dawratu Abi Hurairah al-Arif fi sana al-Madiya rípa pé kí nìkan ní Aqidatu ar-Raziyyin nǹkan náà àwọn ar-Raziyyin ó ní Abu Hatim ar-Razi ó kọ́ ẹgbẹ́ ní Muhammad ibn Idris ìgbọ́ ó yẹ kẹ́ wọ́n kọ́ yóò kọ́ dédé tá ló ṣe al-Imam Shafi'i barakallahu fikum orúkọ rédíò kọ́ al-Imam Shafi'i ó ní orúkọ al-Imam Abu Hatim ar-Razi Abu Hatim alayhi rahmatullah
ọmọ wọn àfáà lò náà ọmọ wọn yẹn gan ló kó àkídátù rọ̀zíyé ń ta sọ yẹn ló kó jọ ó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń pa bàbá rẹ̀ tá a pè ní Abu Hatim kí mo gbé Abu Hatim Razi àfáà àwọn èèyàn wá ìmọ̀ wọ́n ti ṣe wàhálà nítorí kíni nítorí ìmọ̀ ńgbà tó wá ń sọ̀rọ̀ ń pa bí Abu Hatim ṣe wá ìmọ̀ Abu Hatim ó lóun gbọ́ ó ní sami'tu abi yaqul ó ní mo gbọ́ bàbá mi Abu Hatim Muhammad ibn Idris Ar-Razi ó ní mo gbọ́ tí bàbá mi sọ pé awwala ma kharajtu fi talab al-hadith ó nígbà tí ń kọ́kọ́ jáde kúrò ní ìlú tí mo wá ìmọ̀ lọ káàkiri ayé ó ní aqamtu 70 sana mo kọ́ lò bí ọdún 7 tí ń padà wálé ọdún mélòó 7 mo kọ́ lọ sọ́ra mi nù náà síbì kan náà ó nígbà tó ní láyé ọdún 7 yìí ahasaitu ma mashaitu ala qadamai ó náà wá ń ka iye ìrìn àjò tó ń fẹ́ sí òun rìn iye kìlómítà tó ń fẹ́ sí òun rìn òun wá rí pé ziyadatan ala 1000 farsakh òun rí pé òun ti rìn more than 1000 farsakh kí ni farsakh wọ́n ní farsakh kan ó fẹ́ tó bí 5 kìlómítà tiwa sí 6 kìlómítà 5 kìlómítà to 6 kìlómítà ó yá gbé sí 1000 kìlómítà àrígbó lọ bí 5000 plus kìlómítà alẹ́sìká láàrin tọ́ ṣọ́wárí lọ bá ní Google Map lọ́dẹ̀ wò pé láti ibi tọ́ dúró sí tẹ́síwẹ̀ pọ̀ fẹ́ dé haram ní Mẹ́kà haram níbo ní Mẹ́kà láti ibi sí haram kò jù ní 6000 kìlómítà kìlómítà lọ láti bí síbò sí haram ní 6000 plus kìlómítà ó jọ́ sí kí èèyàn wá rìn ìgbọ́sí ìrìn tó rìn ó tó bí ìgbà tí èèyàn fẹsẹ̀ ní láti ibi tó fi débò Mẹ́kà Allahu Akbar Allahu Akbar ó ní lámù azal uhsi olóòwò wọn ka yí farsakh tó ń rìn wọ́n ti yí farsakh báyìí wọ́n ti yí kìlómítà báyìí ó ní lamma zada ala 1000 farsakh ó nígbà tó ti rí pé òun ti rìn more than 1000 farsakh báyìí wọ́n kàrò pé taraktuhu wọ́n wulẹ̀ kámọ́ ó túnmọ̀ sí pé ìrìn àjò tó fẹsẹ̀ rìn is more than that ìwọ́n wá kí ó bí ọkọ̀lọ́gùn wa abọ́kọ̀lọ́gùn wa wọ́n tó wá láti Ìbàdàn ọmọ ẹsẹ̀ ni wá láti Ìbàdàn wọ́n tó wá láti Benin Republic ọmọ ẹsẹ̀ ni wá láti Benin gbọ́wọ́ mọ́tò ni wọ́n tó wá láti Ìlọrin ọmọ ẹsẹ̀ ni wá ọmọ tó ní wọ́n tó wá láti Èkó ọmọ Èkó tẹ́ pọ̀ bọ́lájú akílá ìbílẹ̀ ìwọ́n lè fẹ́sẹ̀ ẹnìkan lọ fẹ́ wá kí wá ẹni ayé yóò lè alè tó báyìí àfáà ilé ìwá ìmọ̀ ìyẹn lè wá ìmọ̀ la yunalu al-ilmu bi rahati al-jism ìmọ̀ ayé yẹn ní pẹ̀lú gbẹ̀rẹ̀mùkẹ́ ó sì wàhálà ní wọn alfáà là ń sọ yìí ó sì wàhálà tó wá rí qadiman wa hadithan dò ní àwọn afá sí ń dàmú lórí ọ̀rọ̀ ìmọ̀ bá ṣe ní gbogbo nǹkan ti rọrùn ayé ti dáyé plane ayé ti dáyé ọkọ̀ tẹ́lòmíì bá fẹ́ gun plane òun náà ló ń fẹ́ lọ́dẹ̀ kí ó Saudi ó fẹ́ lọ́dẹ̀ kí ó ní Egypt ó fẹ́ lọ́dẹ̀ kí ó kíní kan yóò mọ tọrọ owó káàkiri ní kò tún owó tí ó fi lọ ẹ dákun wọ́n ti fún mi ládùúgbò ní Saudi owó plane lókù tí ń wá báyìí yóò mọ wá kí ní ẹlòmíì rówó plane yóò mọ fẹsẹ̀ wọ ọkọ̀ olóṣèlú jàmbá ló tún sàwọn ẹlòmíì lójú ọ̀nà ya talibal ilm alayka bil jiddi wal ijtihad alayka bil jiddi wal madha wal ijtihad Abu Hatim ar-Razi wani wa amma ma kuntu sirtu ana min al-Kufah ila Baghdad oni tó bá dé tó ìgbà tó ń fẹsẹ̀ rìn láti inú Kufa lọ sí Baghdad famala uhsi kam marra olóhùn tẹ̀lé ká ìgbà tó jẹ́ láti inú Kufa lọ Baghdad Baghdad padà sí Kufa lọ sí Baghdad owó tẹ̀lé mẹ́ tí yẹn jẹ́ because àwọn ìlú táwọn àfáà wá gbá ẹni yẹn ká má sọ Kufa ká má sọ Basra ká má sọ Baghdad ká má sọ Hijaz ká lè má sọ Sham àwọn ìlú táwọn àfáà tó kún sí nìyẹn gbà yẹn ká má sọ Andalus Maghrib ọlọ́dàkùn fókù ìmọ̀ kí a wà náà ọlọ́kùn sáwà náà náà pẹ̀lú ìmọ̀ ó wá ní wa kharajtu min al-bahri min qurbi madinati Salah wa dhalika fi al-Maghrib al-Aqsa ila Misr mashiyan ó lóun kúrò láti ìlú òun jáde láti ìlú àwọn òun wá bẹ̀rẹ̀ ní àjò ó lóun dẹ̀ fẹsẹ̀ ara òun rìn lọ ila Masr ríbo Egypt wa min Masr òun tó rìn láti Masr ila Ramla mashiyan ẹsẹ̀ ló tún fi lọ sí Ramla náà wa min Ramla ila Bayt al-Maqdis ومن رملة إلى عسقلان ومن رملة إلى طبرية ومن طبرية إلى دمشق ومن دمشق إلى حمص ومن حمص إلى أنطاكيا ومن أنطاكيا إلى طرسوس gbogbo ìlú yìí kí ní fi rìn ẹsẹ̀
wọ́n bá sọ sí bá kílẹ̀ kan ẹlòmí tó Abu Hatim ar-Razi Muhammad ibn Idris alayhi rahmatullah ọlọ́mọsáàbá kẹwọn ṣùgbọ́n àwọn àlùfáà bí wọ́n ti máa ń ṣe láwọn àkókò yẹn nìyẹn ìyẹn ni pé ìyẹn máa ń wá ìmọ̀ ni má dẹ̀ jẹ́ kí kinní kan tóbi lójú ẹ̀ tó lè fún mọ̀ má jẹ́ kí stress kan pọ̀ fún ẹ kó pé nítorí kí wọ́n náà máa fẹsẹ̀ ẹni lọ kinní kan bí orí fẹsẹ̀ mi ni ó rí ká ní pé kò sọ́yẹ̀ àti wọ̀pọ̀ a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé níbi tá a lo zamani dé nísìn kò necessary kí ẹ máa fẹsẹ̀ ẹni máa ń gbà mí ọkọ̀ ṣe kí ni jama ọkọ̀ ti wà ló yẹ pé Ọlọ́run kẹ́ àwa gan ní zamani wa ṣùgbọ́n nígbà Ọlọ́run tó wà lórí wa tọ́lọ́run fi kẹ́ wa ẹ̀ èyí tó ẹ ká máa fi lò ó lórí ìkẹ́ tọ́lọ́run ọba ti fún wa ìdá ń lọ lórí ìkẹ́ náà kí la fi ń ṣe a tó ń lo sí nǹkan tí ó dá ní ẹ wo àwọn handset àwọn fóònù tó wà lọ́wọ́ wa yìí subhanallah kálásìkò àwọn àlùfáà àjọ náà lọ́hùn ó ní àwọn fóònù yìí lọ wà lọ́wọ́ wọn ni gbogbo bí ta ní wọ́n nímọ̀ dé yẹn wá tún nímọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n tún ní ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ a gbọ́ àwọn míì níṣẹ́ wọ́n sábà lè mọ̀ dààmú ara wọn pẹ̀lú tó yẹ pé in tó lè mú ìmọ̀ rọrùn fún wọn ó lè gángbà yẹn wọ́n wá dààmú ara wọn báyìí in tó wá lè mú ìmọ̀ rọrùn tó bá dọ́wọ́ wọn subhanallah Ibn Taymiyyah là ń pè ní mọ̀ṣúà á pè ní nǹkan míì yóò ya nǹkan dúró dárò pé Ibn Taymiyyah ayà yẹn lọ Ibn Qayyim yóò di nǹkan dúró dárò pé Ibn Qayyim di yẹn lọ al-a'immatul a'lam wọ́n di nǹkan dárò pé wọ́n di yẹn lọ tàbí pé wọ́n lọ nírú access táwà ní kí mi tó ra tíra nu wọn mọ́ wà láàrin imi òrówó ra tíra wọ́n mọ́ ń da tíra kọ ni a kì náà àbá tó da tíra kọ tó gbọ́ nísì wọ́n mọ́ ń da tíra kọ èyí lówó tí mi ra tíra yìí tíra tó tó yìí wọ́n lè kọ tíra tó tó mú jáládùn ọgọ́rùn wọ́n mọ́ ń da kọ imi ó lè mọ́ jẹ́ nínú da kọ fún rẹ̀ òun náà lè mọ́ lẹ́mí agbára rẹ̀ wọ́n ti láwọn kan tó káwọn ẹ̀nà àwọn al-nusakh alìkíwọ́n wọn èyí kan pè ní al-warraq ọmọ ìpínlẹ̀ al-warraq ọmọ ìpínlẹ̀ al-nasakh àwọn al-warraqu náà jọ náà ni pé àwọn náà máa ń báwọn èèyàn kọ dátírà kọ tí a sí wọn nìyẹn tí wọ́n ṣáàjẹ́ mo nílùú sọ Bukhari ni ẹ̀ẹ́tọ̀ 20,000 lówó rẹ̀ ẹjọ́ ni ó parí wọ́n bá àti máa ń gbélé táà máa ń gbéṣẹ́ fún yàn pé ẹ bá ń kọ́lé táà máa ń gbéṣẹ́ fún yàn pé ẹ bá ń túmọ́tò mi ṣe jíire rẹ ti bàjẹ́ táà máa ń ṣe kíní fún yàn pé ẹ bá ń kanlé ẹ bá ń rẹ́lé ẹ bá ń ṣe iṣẹ́ táwọn gbàǹjọ́ náà ni pé iṣẹ́ bá ń kọ́ sọ Bukhari ìlúlówó mi tí wọ́n kéèsì àwọn ti ní photocopy àwọn tó máa bá photocopy ẹ̀ abẹ́ẹ̀kọ́ àti ní machine tó ní photocopy machine ti wà agbèkalẹ̀ àti photocopy ẹ̀ níjọ́ náà kò sí nǹkan bẹ́ẹ̀ àwọn ọmọ dákọ̀ ni yàtọ̀ ká wá lọ nílò àwọn àǹfààní táwa ní àwọn agan level tó tún wà lẹ́yìn ó ní a ní photocopy machine ìgbà yìí photocopy kálukú náà mọ̀ sí photocopy lóòótọ́ ìsí ọ̀ ní photocopy mọ̀ PDF ti wà orí fóònù ẹ̀ náà máa sẹ́ndẹ̀ sí fún ẹ wàá ká ẹ̀mí ìlú fẹ́ bọ́ ìjọ wà lórí fóònù lásán wọn ní kàtán kátàlọ́ tó wá ní tíra ń lé ọ ní kàtán ọ ká yóò ṣù ọ so ìmọ̀ ti rọrùn pọ̀ bó ṣe wá rọrùn tó àwa tó lábùl ilm fil yawm àwa dọ̀lẹ̀ agbàgbé tàwọn ẹni wọ̀nyí ìtòrí ẹsẹ̀ àwọn ìtàn yìí a gbọ́dọ̀ mọ́ dá padà kálukú lè mọ̀ pé nǹkan mi làwọn ń ṣe kí mo láti yàbá nǹkan mi eré pa wọ́n ti tọ́lẹ̀ ẹ̀kọ́ mọ́lẹ̀ wíwá àwọn tán sọ yẹn ti dàgbà kan tó wà mọ̀ bí irú èjì rẹ̀ báyìí àwọn ẹ̀mí 17 18 ló ti jáde kó lé kí ni wákàtí ilm ìmà lọ́nà kò fi mọ̀kẹ́ wà náà Abu Hatim ar-Razi ó ní wàkọ̀rọ̀ ó ní ìgbà tó ń fẹ́ jáde nílé ó ní ní ìrìn àjò alákọ̀ọ́kọ́ tó ń àkọ́kọ́ jáde kó lé tó ń sí ìrìn àjò ó ní anabinu 20 sana òun ò jọmọ 20 years lọ àjúlù 7 sinin òun dẹ̀ ń káàkiri àwọn ìlú from ìlú kan tó ìlú kan tó ìlú kan tó ìlú kan òun dẹ̀ lò nǹkan bí 7 years. How many years? 7 years. Olúwa padà wá lù. Ó ní wa kharajtu al-marrata thaniya. Òun tún wá jáde lẹ́lẹ́kejì. Òun bẹ̀rẹ̀ tún wá wá ìmọ̀ káàkiri. Ó ní aqamtu 3 sinin. Òun tún wá another 3 years. Ó ní time tó òun tún jáde lọ fi 3 years wá ìmọ̀ yẹn. Wa kanat sinni fi hadhihi ar-ri'la 27 sana. Òun di ọmọ 47 years nígbà náà. Wọ́n rí ọmọ ibi tó ti wá dáwà dé ilé náà irọ́ tó wá ìmọ̀ yẹn káàkiri tí a ní ṣe jẹba aláwọ̀ fi mọ̀ kíáwà náà fi mọ̀ kíáwà
nínú tahdhibu tahdhib al-Hafiz àwọn sọ́ta àgbàfà kan a mọ́ pé ní al-Imamu al-Fasawi kí mo pé al-Fasawi orúkọ gangan ni Ya'qub ibn Sufyan ìgbọ́ Ya'qub ibn Sufyan al-Farisi al-mada àwọn agbájúmọ̀ pẹ̀lú al-Fasawi ọmọ al-Fasawi Ya'qub ibn Sufyan Ya'qub ibn Sufyan al-Imam al-Fasawi Ya'qub ibn Sufyan alayhi rahmatullah ọlọ́mọ sábà kẹwọn nígbà tí ẹnìkan fẹ́ sọ̀rọ̀ nípa wọn pé ní Abu Abdurrahman an-Nahawandi ó ní sami'tu Yaquba ibn Sufyan yaqul ó ló ń gbọ́ tí al-Fasawi ń sọ wọn ara wọn pé aqamtu fi rihlati 30 sanatan aqamtu fi rihla 30 sana wọ́n láwọn lò níbi àwọn ṣèrìn àjò ìmọ̀ àwọn wá mọ́ àwọn kó mọ̀jọ́ àwọn ń ṣàyìmọ̀jọ́ àwọn dẹ́wà lórí ìrìn àjò for good 30 years. How many years? 30 years. Nínú ìrìn àjò tí al-Fasawi wá rìn ẹni tó rìn ní 30 years yìí ẹni tó ní àmì ni kí mo ló ní ó ní àmì irú àmì wo ló ní ìkánú àwọn tó mọ̀ wọn dáadáa òun ló fẹ́ sọ̀rọ̀ nípa al-Imam al-Fasawi ó ní bí ìrìn àjò yìí al-Imam al-Fasawi gbogbo tọ́rù pa wọn ní lówó tán kó dání ìgbà tí wọ́n fi bá ní àjò tó bí ọdún mélòó kan gbogbo owó bá tán kí mo lówó ṣe àwọn ń gbà yẹn dèrè táwọn bá ti lówó báyìí àwọn máa ń fowó wá ìmọ̀ ni bí wọ́n ti fẹ́ ra tíra kan tówó kan bá dé báyìí tíra ni wọ́n fi rà bí wọ́n fẹ́ ṣe ríṣà kan bí àfàgbà kan ó ti dé Kánò àwọn ló máa dífẹ́ kìíní kan ó tí ẹ bá lè dọ́dọ̀ rẹ̀ yẹn ó mọ́ o àwọn máa ká ìlú ní ó gbìyàn lọ Kánò tó à ń fúrò tí ẹ bá ti ẹ̀ ní at least 250,000 èyàn lọ èyàn bọ̀ èyàn jẹun èyàn rí ibi lọ́jọ́ sí òkè àwọn wà mọ́ lọ ṣiṣẹ́ kí náà wákàkiri 250,000 ní ọdún bá ti pé báyìí wọ́n nà ní ṣí táwọn àfi máa ń wá owó fẹ́ ra fóònù tí wọ́n máa ń dáwó fóònù jọ owó orí ìlà làwọn máa ń dá owó tíra làwọn máa ń dá ìdí wọ́n fi ń dáwó fóònù ìdí wọ́n fi ń dáwó bàtà ìdí wọ́n fi ń dáwó gíní owó kí làwọn ń dá owó orí ìlà owó tíra táwọn yẹn wáyé wà káàkiri wọ́n ní al-Fasawi ìkàkọ́ ṣẹlẹ̀ níbi àárín ẹ̀ náà níbi èrè 30 years owó wa tán ìgbówó tán ọwá dẹntí mọ́ ń ta àtùpà Allahu Akbar àtùpà tán mọ́ ń tàn yẹn tí ọmọ tí Fasawi fi ń ṣe ọwá mọ́ fi ń dá tíra kọ ìbówó lè mọ́ fi ra tíra ẹni tí ò lówó ṣé yóò ra tíra ẹ̀dá tó kò sówó kí ló wá ṣe ni pé tó bá dalẹ̀ ìwà dàkú títírà wọ́n máa kọ́ wọ́n dákọ́ ìtàn bá dàkọ́ lálẹ́ mọ́júmọ́ tó bá di ọ̀sán kí wọ́n máa ṣe wọ́n máa kà al-Imam al-Fasawi Ya'qub ibn Sufyan alayhi rahmatullah wọ́n ní bó ṣe dúró òrùjọ kan níbi àwọn tí ń dá tírà kọ níbi ẹgbẹ́ àtùpà táwọn tán ìmọ̀ bí iṣẹ́ yìí mọ àtùpà tán ń pè ní àwọn onítàn náà ọmọ jango ayé ma ti di nǹkan jó náà ni gbogbo táwọn yìí náà àwọn táà tó ló ń gbà náà tó kọjá àrú àwọn amórítan náà àwọn jango yìí o iná wọ́n lè wá kíní kan bí ọmọ àwọn kéèpẹ́lẹ́bẹ tẹ́yìn mọ́ ló ń ṣe àmà náà máa fi móòdì ẹ̀ wọ́n wà ní àwọn kíní kan tí ó mú náà jó wọ́n ti dá sí wọ́n kàn fi tán náà nínú lè tàn wọ́n sì mọ́ dínà fi kọ́ nǹkan wọ́n sì máa lò pé ṣe gbogbo ẹ̀ ṣe ń lo rechargeable light tẹ́yìn lò yìí ayé tó ti di rọrùn iná gangan iná tí mo ráyàn lára òun làwọn ọmọ ń tàn jọ náà tí ó pé iná ẹ̀ tó bá tàn báyìí ìmí sọmọ kándù wọ́n ti ẹ̀mọ́ kándù sọ́dọ̀ ẹ̀ tó wá ń lò báyìí tó yàtọ̀ sí kándù bí kò gé orí kándù báyìí kó wá lọ fi sínú tí á dàbí amọ̀ tó máa rí pẹlẹbẹ a máa tàn á máa jò tí ẹgbẹ́ yóò yìí mọ́ ra yẹn lára díẹ̀díẹ̀ wọ́n ní báwọn ti tán nù wọ́n ní àsìkò yẹn àsìkò ọyẹ́ ni wọ́n ní bí omi kan ṣe kán látòkè nìyẹn omi yẹn dẹ̀ kan sí bí ojú al-Imam al-Fasawi alayhi rahmatullah al-Imam al-Fasawi ní bómi yẹn ṣe kan sójú àwọn ọba ìdé bóyá tí kan tó mi kan sójú lásìkò tí wọ́n tan náà àtùpà bóyá kú ẹgí kìíní yẹn jọ lọ papọ̀ ní ìmọ̀ àwọn scientists ni wọ́n mọ àwọn analysis tán lè ṣe ń bẹ̀ immediately báyìí falam ubsir shay'an Fasawi sọ bẹ́ẹ̀ ọlọ́run bá rí náà ilé ni àwàdà ni
àyìn rí lájú tí subhanallah subhanallah tí wọ́n àdánwò àìrí náà mọ́ bá bá ìwọ talibul ilmi lónìí ọmọ tí wọ́n mọ̀ rò ìmọ̀dínà mọ́ bọ́ọ̀lù wọ́n sì máa rìn lọ bọ́ọ̀lù wọ́n sì máa lọ́jà bọ́ọ̀lù wọ́n sì máa jẹun tí wọ́n mọ̀ rò nìyẹn al-Imam al-Fasawi alayhi rahmatullah ọba bẹ̀rẹ̀ ẹkùn kí ní ń pa wọn lẹ́kùn ní pé káì bóò làwọn ṣe rí ìmọ̀ kójọ báyìí ojú ló ti lọ yìí ojú ìní fi rí náà ń dá tíra pọ̀ ní ìtúwà tí ẹ̀tún sínú ìlú wa a ti kú ilé ìrìn àjò many years sára fi ìlà sára ìgbà sunkún tẹ́rọlẹ́ à ń gbádùn lè lẹ́kùn ní tẹ́wọn lọ́rùn dáadáa tán gbádùn ẹ̀ta dáadáa bọ́nu ti gbé Fasawi lọ́nà al-Imam al-Fasawi alayhi rahmatullah lójú oorun yẹn wọ́n ṣe lálàrí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣọ́ọ̀ṣì wà bá Ànábì tí ọkùnrin pé mọ́ ń rọ̀ á ní akíní qadra á ní gbogbo ẹni tó bá rí mi lójú oorun rẹ̀ èmi gangan lórí fa inna ash-shaytana la yatamathalu bi ṣètọ́nù ò lè gbé àwọ̀ mi wọ̀. al-Imam al-Fasawi alayhi rahmatullah wọ́n ní báwọn ṣe wá rí Ànábì lójú oorun Ànábì fanadani Ànábì wá pàwọn pé ya Ya'qub ọmọ Sufyan al-Fasawi èyí sí ọ́n ṣokún ní bí máa ń tẹ́bẹ́kẹ́ ìta èyí sí tọ́ ṣokún wọ́n ní bẹ́ẹ̀ ní ṣokún ya Rasulullah ìrọ̀díṣẹ́ Ọlọ́run dhahaba basari ojú mi ní ìrìnà mi ló ti lọ yìí ó nínú àwọn wá ń bàjẹ́ pé gbogbo tí ó ti padà bọ́ fáwọn báyìí pẹ̀lú ọ̀rọ̀ ìmà Ànábì bá ní súnmọ́ mi yáì ara àwọn súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì kan rà fi ọwọ́ rẹ̀ báyìí ó wá fọwọ́ pa bí ọ̀nà bí ojú àwọn bí ìgbà tá Ànábì ń kéwú tó wá fọwọ́ pa bí ojú yẹn wọ́n nígbà táwọn tají látòjú aláyẹ̀ báyìí fa abùsọ̀rù jù àwọn kan tó rí ìlàpadà àwọn Fasawi alayhi rahmatullah nígbà tó rí àwọn kí ni Fasawi ó ní fa akhadtu nusakhi òun bá tún kọ́ àwọn tákàndá wí òun wakọ̀ àdútù ó yá tó jùkú padà aktubu ohun tó ń kọ ìmọ̀ lọ ohun tó ń kọ ìmọ̀ lọ ohun tó ń kọ ìmọ̀ ojú ti là ó ti tán ibi ojú ìfọ́rùn bí sókún pàtó ti wá là kí ló tó kù sajjala al-ilm yaktubu al-ilm yansakhu al-ilm ọlọ́run fi wọn kẹwàá fa ha'ulahi humul ulama báwọn àfáà ti máa ń lo àsìkò wọn ni báwọn àlfáà bí wọ́n ṣe máa ṣe kíní ìwọ náà jẹ́ kọtẹ́rí kalẹ̀ kọkílágbé kọtẹ́rí kọ kalẹ̀ torí ìwọ náà innaka satarhal ìwọ náà bọ́ kó láyé tó kí ló fẹ́ jẹ́ káwọn ọmọ kéwú tán bọ̀ lẹ́yìn ká lè dé bá lọ́dọ̀ tí wọn náà bí bàbá tiẹ̀ ní gbogbo nǹkan àrí nǹkan báyìí kọ́ lọ́dọ̀ lágbájá ọmọ lágbájá ọlọ́run ṣàánú àwọn náà ọlọ́run kẹwàá al-Hafiz al-Dhahabi alayhi rahmatullah wọ́n sọ́tọ̀ ẹnìkan a ń pè ní al-Fadlu ash-Sha'rani ìgbọ́ rahimahullah ìkánú àwọn tó mọ bàbá yìí dáadáa ló wá ń sọ̀rọ̀ ń pa wọn ó ní kunna naqul ó láwà ọmọ kí wòrè àtàwátà mọ́ sábà sọ bólú nǹkan ife ma baqiya baladun lam yadkhuluhu al-Fadlu ash-Sha'rani fi talab al-hadith illa al-Andalus aláwọn fíìl tí gbogbo olú táwọn àfún ní hadithi wa àwọn oríbì kan tí al-Fadlu ash-Sha'rani ò tí wọ́n bẹ́ẹ̀ kó lọ rí wáìmà kọjá Andalus nìkan bima'na annahu tawafa ad-dunya kullaha wọ́n rí ìbáadẹ́ ayé dunya al-ilm ẹni kí gbogbo àgbáyé bí tí ìmọ̀ wà ló tọ́jọ́ náà kọ́ máa bí pé á ṣe wá Nàìjíríà yìí náà ìmọ̀ ń bẹ Nàìjíríà jọ náà tàníwò wọ́n àwọn ẹni ṣe wọ́n wá Nàìjíríà àtàlà àfà Nàìjíríà gbà náà níbo ní jẹ́ kí ní jẹ́ Nàìjíríà gbà náà ó ní gbogbo àwọn ojú dúdú tó dúdú yìí ó lè lómi ò máa gbọ́n àfà alẹ́ Yorùbá gẹ́gẹ́ ìmọ̀ tí wá pariwo kí ni kí lẹ́ ń sọ ìmọ̀ ìwó lẹ́ ń sọ àwọn bàbá wa gbìyànjú wọ́n sì kí lápò jẹ́mọ́ wọ́n gbìyànjú mọ́ lọ́wọ́ tí sọ̀rọ̀ ń pa ìmọ̀ Islam ẹ má mọ́ pìrìsẹ́ntì wọn pọ́dọ̀ wọn ló parí sí ọ̀dọ̀ wọn kọ́ àwọn náà ṣe ń tálè ṣe ní látòjú fi ń tálè fi lẹ́ẹ̀lẹ́ ìmọ̀ Islam ọ̀rìn ìta rẹ̀ ti pẹ́ ibi tó ti bọ̀ jìnà àwọn alfáàrẹ̀ o tó bá ká àwọn afáàlẹ̀ Yorùbá kọ̀ọ̀kan náà lọ ka àwọn afáà tí wọ́n ti kọ̀rọ̀ ń pa wọn ó rí pé àwọn náà wọ́n ṣàwọn àwọn iṣẹ́ kan wọ́n ṣe kí ni àwọn iṣẹ́ tí ó yìí jẹ́ kí èèyàn lè máa fẹ́ fọwọ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn pé mọ́ni tí wọ́n bá wò àmọ́ ń dọ́ta àwọn èèyàn bá ti ń ṣàtijù palẹ̀ wọn ni pé irọ́
عرفت أشياني وغابت عنك أشياء ولما شافوا أن يبقوا يرونه. الحافظ الأرغياني إمام أكبر أفاكبر أفلا وفسر قراره أني ما أعلم منبر من منابر الإسلام بقي علي لم أدخله لسماع الحديث. ó lè mi ò mọ ìlú náà tí mímbàrí kan tó wà máa nínú àwọn mímbàrí Islam níbi táwọn àfáà ti dúró tí wọ́n ti mọ kọ́ èèyàn lọ́rọ̀ ìmọ̀ tó wáyé nínú Islam yìí sì ni òun ò wá tí ì débẹ̀ láti lọ gbọ́ hadith ẹ dákọ̀ bẹ̀ kó wọ́n òbí wọn ò tí ì débẹ̀ lóòótọ́. ẹ mẹ́wàá àwọn challenge yẹ dákọ̀ bẹ̀. àwọn gbáà ń sọ yìí ìmọ̀ àwọn ọmọ yẹn àwọn ibi tí mo wà fọ́nká ni o. lẹ́gbẹ̀lú kan ni mo wà o ìmọ̀ parí sí Mọ́kà náà parí sí Mọ̀dínà o. gbogbo ìmọ̀ Mẹ́kà Mẹdínà Hijaz ni wọ́n parí ẹ̀ sí àwọn àfá Hijaz. láti wá sọ pé èyàn lọ Kúfà èyàn lọ Baghdad èyàn lọ Basra èyàn lọ gbogbo àwọn olúyẹ. Ọlọ́run dákun kó fi máa kẹwàá ó sì ṣàlékún ẹ̀ àlékún àgbọ́yé àti àlékún dáadáa fún kálukú wa náà. wọ́n ní abátá ń sọ̀rọ̀ ń parí yìí يا الحافظ الأرغياني عليه رحمة الله أني تبان صورو كين يو في أكوكو له لا تلي في وايما كأنه آية الله في الأرض كأنه آية الله في الأرض. أبو علي الحافظ النيسابوري عليه رحمة الله الحسين بن علي ونوفي صورو هو بي صورو الحافظ الأرغياني وني كان محمد ابن المسيب الأرغياني يمشي بمصر ولو ماني نينو مصر وني بوت تيمباني لو اوني تيما تيماني تيجي لا جما تيما وني بوت tó bá gbogbo ọjọ́ tí ó bá ka hadith láyé tó bá ní sọ pé qala rasulullah sallallahu alaihi tó dárúkọ annabi báyìí baka wọ́n sọkún àwọn yóò mọ̀rí tí ó bá jẹ́ pẹ̀pọ̀ ọ̀rọ̀ Rasul ìpín dákọ̀ ó dárúkọ ànábì yóò sọkún hatta narhama ó níbi tó bá sọkún dé anú àwọn sì mọ̀ sí ìgbà níbi bí ìgbà tó rí nǹkan sẹ́ bí ìgbà tó fọ́ sẹ́yìn wọ́n ní kó dà bí ẹkún tó pọ̀jù yìí wa amiya min kathratil buka àtàrà ẹkún tó ti pọ̀jù yìí ibi ó ti fọ́ lójú nínú àrọ́gbàdà sí jama fọ́ lójú Wallahi ta'ala alayhi ọlọ́mọ sábà máa kẹ́ wọn ọlọ́mọ kò sì bá wa gẹ̀ wọ́n kó bá wa gbà wọ́n lẹ́rú kó bá wa sí wọn ní ẹni rẹ̀. Ala kulli hal fa ha'ulahi humul ulama fa ha'ulahi humus sabiqun was-sabiquna as-sabiqun ulaika muqarrabun. àmọ́ àṣọ ní gbogbo ẹni tó náà bá gbìyànjú tó bá ti dúró aláyọ̀ ó débi kan. Àwọn alẹ́ Yorùbá máa ń dáwọ̀ kan wọ́n ní wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tí ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ dá ó padà dé ibi tó ń lọ. Má dálẹ̀ láàmú kó máa wo pé àwọn ilé ìsásí lè bá wọn aláyàwá náà á dìbì àlọ. Ásà tí wọ́n dúó wọ́n ṣe kí lágbójọ́ mọ́ dúó mọ́dẹ̀ lẹ́mìí kékeré ìtumọ̀ ẹ̀ ní pé mọ́mọ̀ ronú kékeré bí ọ̀rọ̀ mọ̀ ní ìsìnkọ́ wá fẹ́ ní mọ́ ìsìnkọ́ máa wọ́n tí bí ní bá lè ti dàbí mò dírù wà báyìí ọjọ́ ti wá tán ọ ti ronú kékeré kí mọ́ lọ sí jẹ mọ́ ọmọ ìjọ́ lọ gbójú sí ni àwọn ìmọ̀ Muhammadu tán mọ́ ń sọ̀hún ń fẹ́ bá wọn àwọn Imam Maliki mọ́ ṣe kí ni àwọn tó gbé síwájú nìyẹn àwọn Imam Ahmad ibn Hanbal Imam Muhammad Idris Shafi'i Muhammad ibn Idris Abu Hatim Razi ọwọ́ agbójúra yẹ pé àwọn tó bẹ́ bánu tó bá ti lọ́rọ̀ ní kéré nìkan máa bẹ́ẹ̀ nìkan síwájú àbíkọ́ àwọ̀ ọ̀nà àfáwà Nàìjíríà gbogbo wọn láwọn onímọ̀ náà bá ṣúnà kọ wá ní
láti tàbí dr kìíní kan mo ti wà òkè irọ́ ọmọ dùn mẹ́wọ̀n wọ́n yẹ kí mo gbé yọmọ irọ́ àwọn gbogbo ọ̀rọ̀ gbàdúrà káwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àbí táwọn dé nìkan dúró láà tó táwọn gan bá ń gbàdúrà bẹ́ẹ̀ fún aláwùjọ yìí wọ́n ṣàdúrà fún wa ó lábí sọ pa àwọn afáà tí wọ́n ti lọ lánàá kí ẹ̀ka wá níbi tán dé lágbọ́dọ̀ dúró sí àwọn ọ̀fẹ́ kí iṣẹ́ wọn gún yọ ọ ṣépè láwọn àbá yẹn ni ọ sì rọ aburú rò wọn ni ní tó dá káwọn bàbá yẹn àbá tí wọ́n ti lọ yẹn ni pé káwọn ta dé lónìí ká máa ṣe nǹkan tí àwọn ò ṣe àwọn tó wá mẹ lónìí ilẹ̀ káwọn ọmọdé jẹ́ àwọn ọmọ kan obi táwọn ti dúró yìí bẹ̀rẹ̀ káwọn ti kí ni jama ká ti bẹ̀rẹ̀ ṣùtú mọ́ ronú kékeré mọ́ ronú níwọ̀n mọ́ ronú dúró tòsí sórí bí ọ̀rọ̀ ilé ayé dúró tòsí wọ́n bá ronú wọn náà fẹ́ láì fún kíní kan dúró tòsí ìgbọ́tọ̀ bá ti ọkọ̀ kún lè gbé tó bá ti lọ ọgbà láìwà kọ́ máa lu fóònù kọ́kọ́ wá pàlà sátami tánà sọ́bẹ̀ nínú ọkọ̀ nílẹ̀ mi pé ńgbà tí lórí yóò náà ti wà ókè ní tí ó bá mú ọmọ lọ Android wá rí pé necessity ni ó tí ọlọ́bẹ̀ pé á ra ìpín wọn tún ní rìsáàsì kan fún láwọn ọmọ bí ṣe àwọn tánà sọ́bẹ̀ yóò lè wọ́n jẹ́ pé ranù ni ó tí ọlọ́bẹ̀ ṣùgbọ́n ìmọ̀ upgrade nìyẹn wọ́n ní bí ọ̀rọ̀ ìmọ̀ lọ mú bí tó ga yà mọ́lì kí olórí méjì ṣáfì ìwé gíní olórí méjì ọwọ́ àmọ́ lọ gbúrú àwọn ìṣíwájú kí mo fẹ́ bá wọn ọwọ́ àmọ́ lọ kàtàn wọn báyìí gbogbo àwọn àlùfáà ti lọ yìí ó máa wò bá ṣe wọ́n ṣe ríṣìlá wọ́n jáde kó lé èyí tó lọ ọgbọ̀n ọdún èyí tó wọ́n náà wá jí kálátàárọ̀ ẹnu lọ 14 years lákọ̀ọ́kọ́ kí ló lẹ́ẹ̀kejì 20 years bàkí ibi wọ́n kílá tí wọ́n tàbí lẹ́ẹ̀kejì ó tún lọ many years 30 years lẹ́ẹ̀kan náà al-Imam al-Fasawi alayhi rahmatullah Yaqub ibn Sufyan mi náà fẹ́ bá àwọn ilé ọmọ ìlú bẹ́ẹ̀ pé mo fẹ́ bá wọn ìwọ náà wà pé èmi náà mo fẹ́ fi ayé mi lẹ̀ fún ìmọ̀ wa hadha al-ilm intabi هذا العلم انتبه أعطي العلم كلك يعطيك بعضه والعلم لا يعطيك بعضه حتى تعطيه كلك ìmọ̀ tó wáyé ìmọ̀ ò ní fún ẹni tẹ́sì nínú ara rẹ̀ pé ìwọ náà ti ẹ̀tọ́ mi wò ó dìgbà tó wá tó ju gbogbo ayé ẹlẹ́ fún mọ́ ọjọ́ ayé ẹlẹ́ fún mọ́ ni ìmọ̀ yìí máa wá kú ni gbogbo tí ó wá rẹ̀ lọ́wọ́ ń bẹ̀ wá tó wá wáyé náà nítorí tí ń wá ìmọ̀ ó tún wọ́n pé ayé náà gbọ́dọ̀ dúró yẹn tó kàwé kún yẹn tó wòṣẹ́ wọn tó lẹ́ni tí ó dàbí iṣẹ́ ọwọ́ àwọn gbogbo ẹ̀mọ́ because nítorí tó bá tún padà dé ààyè pé wọ́n náà ti ní bùkátà ò ti ní ẹ̀ ò ti fẹ́ lọ́mọ kò ní jẹ́ pé àwọn ìyàwó fẹ́ jẹun ọmọ fẹ́ jẹun yóò wá mọ́ fà á padà nítorí àwọn afọ́ padà wọn sọ padà mọ́ ká ní lọ́jọ́ wájú ní insha Allah ta'ala àwọn onímọ̀ tí ìjẹ̀mú ò bá ti lọ́rọ̀ọ̀nù tí ò sọ́nà tó nítumọ̀ dáadáa wọ́n padà mọ́ wá challenged àfà ìmí ilé mọ́ kàtíra lọ́wọ́ báyìí kankan pè ní láti lé ní ìtọ́ gbogbo oúnjẹ ti tán léwẹ̀lẹ́ ti tán èlùbọ́ ń kọ́ ó náà ti tán gàrí ń kọ́ ó dà gáàsì kan oúnjẹ tí wọ́n ń tán lọ́wọ́ báyìí ọ́ pàtíra dé ní torí ọmọ wá kí làwọn fámílì o tó àmọ́ tó bá ti kó pọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ Ìbàdàn jìnà Ìbàdàn jìnà ó jìnà ká ó jìnà kékeré ó jìnà ká tí ẹ bá gbé ọkọ̀ nísìn láti bí ọ̀dọ̀ wá ń bí a bá ti rí 1 hour ó lé díẹ̀ àti dé Ìbàdàn ìgbà ọlápá ẹsẹ̀ jáde sí lótò tí ó bá jẹ́ bẹ́ẹ̀ less than an hour àti dé Ìbàdàn báyìí súnmọ́ Ìbàdàn tó dé express ọ̀nà ti dà sọ́ kí ẹ̀ wá ló fẹ́fẹ́ sẹ́ni ìhun ni ó ìhun ni yóò ṣe ìhun ni pọ̀ tó bá rìn yẹn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó gbàgbà dé tó bá lọ wẹ́rẹ́ 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 yóò máa sún lọ wájú sí àbí yóò máa wá sẹ́yìn ó bá kọ́ gbọ́ láti rúbí ìtọ́ra lọ wẹ́rẹ́ 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 bí ó gbọ́nà báyìí yóò dé lótò àbí àbó gbọ́nà báyìí ó máa dé Ṣàgámù tó bá dé Ṣàgámù tó sọdá ó tó lọ wẹ́rẹ́ 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 ọ̀nà bó ló lọ interchange kọ́ olódò ní interchange ọ̀nà ìpẹ́rù ó lọ́nà pẹ́rù nìyẹn wẹ́rẹ́ 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 tó bá fi ní pẹ́rù yẹn lébi kan lókè cross ọ̀nà Lagos Ìbàdàn expressway ni wẹ́rẹ́ 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 bí ò bá dé Ìbàdàn lálẹ́ yìí yóò débẹ̀ láàárọ̀ la wẹ́rẹ́ 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 ẹ̀dá ó bá rà dé ibi tó lọ so wẹ́rẹ́wẹ́rẹ́ ni o so bí wọ́n lẹ́sẹ̀ rárá ní lọ yìí mọ́ kanjú gbogbo pẹ̀lú ògbọ́n náà wọ́n náà satakunu aliman wa satusbihu imaman min a'immatil muslimin kul amin
wọ́n ló di àgbàfà nínú mímọ̀ àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ni o mọ́ sàálẹ̀ kí ó mọ́ já ìṣẹ̀ mọ́ mú ọlọ́run kan tó ṣe mọ̀rọ́jà Qur'an tó ṣe mọ̀rọ́jà hadith dòkó tí mọ̀ àwọn tó bá ti mọ̀ kẹ́lẹ́jọ́ ni wọ́n mọ́ bá wọn yíò ní mọ́ ẹni tí mọ́ ń ka tíra dáadáa ní omúlọ̀ rẹ̀ ẹjọ́ dòkó tẹ kàlátàárọ̀ kẹ dòkó mi kan bẹ̀rún ẹ kàákàá kẹtún ha kẹtún jọ mọ́ tẹ́ṣì ara yín kó kẹ mọ́ lọ́ títí báyìí bí abíyẹ tí ń jẹ lọ́wọ́ kan ní ṣe ń bèrè question lọ́wọ́ ẹ̀ ní àbèrè kẹ mọ́ challenge ara yín ní àbèrè kó kẹ bèrè jẹ́ kọ́ láàárọ̀ yìí àti wọ́n sọ kìnnìkan wá sọ tẹ́rìjáwọ̀ ẹnìkan tánà sọ pé ó lo 30 years nígbà tó wà ní ìrìnàjò tánà pé wọ́n kó ti gbàgbé nìyẹn tó bá fi lè rán létí sí wà tó gbàgbé wọn wẹ́rẹ́wẹ́rẹ́